Hi guys, welcome to Get Up Life TV. So we are done at Oba of Ekiti. Now we're in Ido. This is International Council for Ifa Religion, Ifa and Orisha pilgrimage, year 2023. So we are right now in the palace of the king of Ido-Ekiti. So you could remember that we started this festival on the 20th, on the 28th of May 2023. So the day one was the arrival, while the day two we visited Ishulalu at Ekiti, and also visited Ekiti, the Oba of Ido-Ekiti. So we're in the palace to meet with the king. So this is day three. Day three is the 2nd of May 2023. As you can see, people are happy, rejoicing, celebrating Ifa. Ọmọ wẹ́rẹ́ ọmọ wẹ̀rẹ̀ kàrí olódò. Ọmọ wẹ́rẹ́ ọmọ wẹ̀rẹ̀. 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 Ọmọ wẹ́rẹ́ ọmọ wẹ̀rẹ̀.
You try, eh? You try.
Watch your back, watch your back. Thank you.
So I'll advise, why don't you move down now to wait for us at the place? Okay. Since you are taking this now, when we are entering the place, you now catch us. We like your movement, sir. Okay. The sequence is beautiful. Fantastic. Estamos con el rey de Ido-Ekiti. Ido-Famoro. Ido-Famoro, Ekiti State. Famoro, Ekiti. Están pidiendo que se sienten. Yo lo choco. Ṣọ́mọ ìṣẹ̀ṣẹ̀ wà mí. Kériwo yàtọ̀. Nọ́mbà ní praise the Lord ní ṣọ́ọ̀ṣì ẹni hallelujah. Sólú ànábì kẹrẹ ìmọ̀ ẹni ẹ̀sán àlẹ́wà sálà. Eriwo yàlá ké náà ta dẹ̀kẹ́ bí ẹni pé tí àárẹ̀ mú. Àárẹ̀ ò ní mú mi o. Àárẹ̀ ò ní mú mi o. Eriwo yà. Ikú yà. Àrùn yà. Òfò yà. Àdánù yà. Àìríṣe yà. Àìríjẹ yà. Àìrímu yà. Àìríná yà. Àìrílò yà. Ìbànújẹ́ ayé yà. Gbogbo ẹ̀ ayàgò fún wa. Ìtumọ̀ Eriwo yà nìyẹn tí ò bá mọ̀ túmọ̀ ẹ̀. Ìbànújẹ́ ayàgò fún wa o. Òfò ayàgò fún wa. Àárí bá ti ṣe. Àárọ̀ náà gbégbà. Ní orúkọ Ọba Captain Ayọ̀rìndé Ọba Ìlọ̀rí Fábọ́rọ̀ Ajíbóyèdé
àti ní orúkọ gbogbo àgbà ìlú, obìnrin ìlú, ọmọdé ìlú, ọkùnrin ìlú, obìnrin ìlú. Kábíyèsí ní ká sọ fún yín pé ẹ káàbọ̀. Kábíyèsí ní ẹ káàbọ̀. Kábíyèsí ní ẹ káàbọ̀. Nígbà tí gbogbo apátápátá àti ọmọdé àti àgbà, nítorí tí a bá torí akọni a mọ̀ fi dà lálẹ́ gàràgà. Gbogbo apátápátá là á dìde nígbà tí a bá dárúkọ kábíyèsí ọba wa tí a ṣẹ̀ wá ṣe kábíyèsí. Wọ́n ní kí là ń fọ ọba pé kí là ń fọ ọba pé ọba tó tóbi àrò. Kábíyèsí o. Ẹ ṣé kábíyèsí o. Ẹ ṣé kábíyèsí o. Àbúgbó mọ̀jàmọ̀jà. Ogbó wọn ni burúkú orí. Ẹkùn tán ní gẹ̀rẹ̀ mú ni. Bukú lókè mọ̀rún. Kábíyèsí o. Mo súnmọ́ wa níwọ̀n ìgbẹ̀fà mú jìnnà sọ́ba nípa ìgbèjì. Àrọ́bà fi lọ́ba ń pa o. Ẹ jẹ́ ká jókòó sórí ìjókòó wa. A rí pé wọ́n ti ṣe àfihàn. Àwọn bàbá wa tí wọ́n àbí wọ́n ṣe àfihàn wọn tẹ́lẹ̀. Àwọn bàbá tí wọ́n jókòó síbí ẹjọ́ àwọn bàbá tí wọ́n jókòó síbí ní general ẹjọ́ àwọn ni àwọn àgbààgbà àwòrán-ṣàṣà tí wọ́n kì í jẹ́ kí ìlú ó bàjẹ́, àwọn àgbà ìlú. Ẹ jẹ́ káwọn lè fún wọn o. Ẹ jẹ́ káwọn lè fún wọn o. Ẹ jẹ́ káwọn lè fún wọn o. Ẹ pẹ̀lú òye kára ọ̀rẹ́ là ń kí àwọn ìjòyè. Gbogbo àwọn ohun tó máa ń bí lónìí a kí yín pé ẹ káàbọ̀ o láti òkè òkun Nàìjíríà, gbogbo àgbálò ayé pátápátá, láyọ̀ àti àlàáfíà tẹ́ wá sí ààfin kábíyèsí Olójúdó láti wá ṣe Poroye festival. Láyọ̀ tí ẹ wá síbí, láyọ̀ lẹ̀ padà sílé yín o. Àwọn bàbá wa tí wọ́n wà ń bí, a rí pé kí èèyàn tó mú ọ̀pá, iṣẹ́ ńlá takuntakun ló ṣe. Bó tiẹ̀ jẹ́ pé ìyàwó Ekiti State ò gbé tiẹ̀ lọ́wọ́ lẹ́ni. Wọ́n gbàgbé ẹ̀ sínú mọ́tò. Àwọn àgbà Olúfẹ̀ tí wọn kì í jẹ́ kí ayé Olúfẹ̀ ó bàjẹ́. Àwọn àgbà tí wọn kì í jẹ́ kí ayé Olúfẹ̀ ó bàjẹ́, wọ́n wá ṣe kíni, wọ́n á ṣe àfihàn ara wọn láti ibi tí wọ́n ti bẹ̀rẹ̀. Èmi ọmọ yín tí mo bá yín sọ̀rọ̀, èmi ni ẹ má bínú, ẹ jẹ́ kí n ṣe àfihàn ẹnìkan kó tó di pé màá ṣe àfihàn ara mi. Bàbá wa kan wà ń bí, olórí awo Ìmẹ̀gùn ní ìlú Ìdó-Èkìtì, ẹjọ́ ẹ̀yẹ kan dìde. Àwọn ni olórí awo ìṣègùn ní ìlú Ìdó, ẹ jẹ́ ká kí wọn o. Ewé ajé o, ewé ajé o. Ẹ ṣeun, àdúrà wa gbà. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀, èmi ni olórí awo Ifá ìlú yìí, and at the same time èmi ni àràbà awo Ìdó-Èsì tí mo tún jẹ́ alága olórí awo ìkànsù gbogbo Ekiti State pátápátá ní 16 local government. Àbọ̀rọ̀ àbọ̀ yìí o. Mo lé ní òjẹ́ rọ́bà fi o. Ẹ fi parí lè lọ ní. Ìrọ́pò ní lọ. Tó bá lọ yóò padà. Mo lé ní òjẹ́ rọ́bà fi o nítorí ẹni bá rọ́bà fi lọ bá ń gba nínú mo fi jìnnà sọ́ba ní. Nínú súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀fà ló jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀je. Ẹni bá rọ́bà fi lọ bá ń pa kábíyèsí ní rọ́bà fi o. Ǹjẹ́ ní àwọn tó lè fi hàn
mo la pọ̀ torí tó lọ kábíyèsí bá ti pọ̀ náà á dé àsìkò kan tó jẹ́ pé kálukú máa lọ́dọ̀ pé èmi ọmọ ẹni báyìí ni mo jẹ́ ẹni bá mọ kábíyèsí wa ọlọ́wọ́ àná àmọ̀ sí tàbá máa ṣírò 250 children tó jẹ́ ti ọlágbègì ájú àsìkò kan tó jẹ́ pé ìyá wọn ní wà tún máa sọ pé èrè báyìí rèé ibẹ̀ ló fẹ́ dé nìsín. Pele méjì ni àfihàn tá a máa ṣe àwọn àgbààgbà tí a tò sẹ́yìn wọn wá kálukú wọn dáàkọ̀ ẹ̀ fún kábíyèsí wọn sì ní orí adé ìgbé kó pẹ́. Ẹ̀yin báyẹn o àwa ní àwọn àlejò gbogbo wọn la ṣe pàtàkì o láti kọjá omi mẹ́fà òkè mẹ́fà ká tó dé ìlú tó ti lé méje gan ṣùgbọ́n a tún wá ní àwọn níwòye ìṣí wọ́n ní bí èèbó aláwọ̀ fún bíi mẹ́rin àbí márùn kan ló wà láàrin wa lọ́dún yìí o àwọn ìwọ̀n lọ́pọ̀ àwọn àtúntò gbogbo wọn ní kọ̀ọ̀kan kan kí kábíyèsí bí a ṣe ń kí wọn lẹ́yìn ìgbà tẹ́yìn àbàbà bá ti kí wọn. What I have just said for those of us who understand English is that as soon as these elders introduce themselves to kábíyèsí, are you listening? As soon as these elders introduce themselves to kábíyèsí, all other persons within here are your guests. You will greet kábíyèsí, but individually we want to respect the distance you have come from. You will now individually come back to kábíyèsí and say, kábíyèsí, my name is this. I came from which country? Is that clear? Àbọ̀yé. Wọ́n bẹ̀rẹ̀ ní báyìí títí tí a fi gbé dọ́dọ̀ àbíká lọ bẹ́ẹ̀ fún ẹ̀ṣẹ̀ múlò. Ẹja àfetílẹ̀ o ká sì gba wọn kí kábíyèsí tọ́lá kí wọn. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Adé apẹ́lẹ́ bàtà pẹ́lẹ́sẹ̀. Olórí àṣìṣe ìbí ẹ̀ṣẹ̀ ọba àjogúnpẹ́. Àṣẹ apẹ́lẹ́ nù. Òkèrè àtúbọ̀ mọ̀ kó sí láàfin. Ẹ̀dàgbà ẹ̀dọ́gbò. Èmi tí mo ń sọ̀rọ̀ ni olúwo Ifáníyì Àwòyẹmí tí mo jẹ́ akọ̀wé àjọ ẹlẹ́sìn ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ẹlẹ́sìn Ifá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn tí mo lè jẹ́ olúwo olùdásílẹ̀ ìjọ Ọ̀rúnmìlà Ìfákòṣeun-tì káàkiri àgbáyé. Kábíyèsí o. Kábíyèsí. 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 Kádépẹ́lẹ́rẹ́ ìbàtà pẹ́lẹ́sẹ̀ ìrògùn ṣẹ́gbé ọdún ní ọdún ilé ìṣàṣemọ́ ẹ jẹ síbẹ̀síbẹ̀ fún wa. Èmi tí wọ́n sọ̀rọ̀ ní olúwo ìjọ Ọ̀rúnmìlà ìjọ Ìfárọlá Aláwọ̀dé tí wọ́n jẹ́ alága International Council for Ifa Religion ìpínlẹ̀ Ògùn. Kábíyèsí. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Mo kí kábíyèsí o. Adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, ẹsẹ̀ ọba jẹ̀kúpẹ́, olórí àṣìṣe òbí o. Jẹrẹ ogbó, jẹrẹ atọ́, fọ́ pọ́n, fèdìjọgbè. Ìlú yà á dọjà, ìlú yóò ní túmọ̀ yín lórí, pẹ́ ń bẹ̀. Ajá máa bí ajá, ẹran máa bí ẹran, èèyàn máa bí èèyàn. Àtúwọ́ lámọ̀dún, àwa láwà, ẹ̀yin náà lá máa bá o. Èmi ní bàbá wa Adébámijí ọmọ níjẹba mọ́rẹ́, ọba Gbẹ́sìnga Òkè Ògùn lápapọ̀, tí mo tún jẹ́ olúwo ìjọ Ogbè Àtẹ̀ nílùú Ìṣẹ́yìn Òrò ẹlẹ́dọ̀ọ́dún ọkọ ẹ̀sìn tọ́ o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Ẹ̀mí yóò kù fún wa o. Ẹ̀mí yóò kù fún wa o. Ẹ̀ẹ́dẹ̀gbà ogbó, ẹ̀ẹ́dẹ̀gbà ọlọ, ẹ̀wà jẹ ìtàlélẹ́gbèjì ìgbàkọ, àtẹ̀yìn àtòrórì bẹ́ẹ̀ ní òre fún yín o. Orúkọ èmi ni ọba Ọ̀jẹ́kàmú Òkègbèmí ọba Àsìn Àdìmúlà gbogbo Ọ̀yọ́ state tí wọ́n tún jẹ́ akápò fún the International Council for Ifa Religion tí a wà ní ọ̀dọ̀ orílẹ̀-èdè. Ẹ má jà kó ojú o.
kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ̀pẹ̀ títí bí bàbá yín ti pẹ́ o ìlú yìí ọ̀rọ̀ mọ́ yín lọ́wọ́ o ẹ̀sìn ọba ìjà kó pẹ́ o èmi tí mo ń sọ̀rọ̀ èmi ni Abíọ́dún Abíóyè Olúwọfá ìlú Kìsí lẹ́kọ̀ọ́ local government ṣẹ́gbẹ́ bàbá o. Kábíyèsí 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 ẹ̀fẹ́ bí wọ́n fẹ́ ṣe pẹ́ láyé ẹ̀fọ́ pọ́n ẹ̀fẹ́ rí jòdì kẹ́dọ̀ tó yọ ọkọ́dọ̀ abẹ́rẹ́ ẹ̀wọ̀n ìjàjà ló bá ṣẹ́kù torí ìtẹ́ tó wáyé ìlú yìí a máa gbèrú owó a máa gbèrú ọmọ a máa gbèrú àlàáfíà ara a máa gbèrú rẹ owó báyìí ìrìn ológun rẹ lọ́tà àfọwọ́ fún ẹ báyìí èmi tí mò ń súre fún ẹ ní àwíṣẹ Fáṣọlá Sábẹ́jì àwíṣẹ ìlú Èkó. Ó mọ ikú kábíyèsí olóòtú lo Èkó pẹ́pẹ́pẹ́ kó tó bọ́ sórí ìtẹ́ yìí. Èmi náà kẹ̀rẹ́ ẹ̀kẹ́ iye tí wọ́n jẹ́ kí Àràbá sọ ọmọ ìjẹ lẹ́bẹ̀rẹ̀ ni mí èmi ọmọ Poroye mi kò jẹ́ so àdúgbò mi kábíyèsí o ìlú yìí arójú o abáyé arójú abáyé arójú abáyé ìlú yìí ò ní túká ó kú ọ̀dẹ̀ níwọ̀lú yìí bẹ́ẹ̀ ni bá máa ṣe. Kábíyèsí o kábíyèsí o kábíyèsí ẹ̀pẹ́ ẹ̀gbó ẹ̀tọ́ Ọ̀rúnmìlà ní kápẹ́ láyé lè yá ayé gbàjẹ́ lèrè ọ̀gbìn ohun abá ti fi ṣàgbà ká má fi ṣèbínú bá a bá ti pẹ́ láyé èrè gbogbo a máa ṣèjú ẹni ẹ fọmọdé jóyè ẹ gbọ́ ẹ̀tọ́ níbẹ̀ ẹ dàgbà bí ara àṣáájú igi tá a bá ti lọ́ọ̀tì obì ohun ibì ló ń dàgbà yín pẹ̀lú ìyàwó ẹ máa dàgbà ẹ ní wọ́ra yín tí o ìlú ìdò àtúbà àtúnṣe ọkàn yín á balẹ̀ eku á máa bí bí eku ẹyẹ á máa fọ̀ǹdù ẹyẹ ọmọ ènìyàn náà máa fọ̀ǹdù ọmọ ènìyàn àgbà á máa tọwọ́ ọ̀là bóṣùn ìyàwó Poroye àṣẹ tó ní níjọ́ kìíní àná tí ó fi bí ọlọ́mọ nígbà tí ò ṣe nǹkan àṣẹ mọ́ gbogbo àwọn arúgbó tó wà nílẹ̀ yìí wọ́n á túbọ̀ máa bí sí i àwọn ọ̀dọ́ náà ò lè wọ́n mọ́ tì àríbí aṣọ bẹ́ẹ̀ o iwájú báyìí lájọ ajáyún a ó tẹ̀síwájú ìgbẹ̀yìn òní bùn yìí nílùú yìí èmi tí mò ń ṣe ìwúre kékeré náà ni Àràbà Fọlọ́nsọ Gbáwo níyì ìpínlẹ̀ Oǹdó Àbọ̀rú Àbọ̀yè. Kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ̀pẹ́ láyé o ẹ̀mí yágùn o ẹ̀mí dàgbà tí lẹ́kọ̀ọ́ tí ì lọ́bẹ̀ o orúkọ tèmi èmi ni Ọba Awólọ́wọ̀ Ifábámiṣé Adélàní Anífọlájí kẹta tí mo jẹ́ ọba Ìlà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ bákan náà èmi ni aláṣàkó ti ilé àṣàkó nílùú Ìgbòrà mo wá láti ní ìjọ onílà gbanilà nílùú Ìgbòrà láṣàkó tiwa Ìlà Ìbọ̀rú Ìlà Ìbọ̀yè Ìlà Ìbọ̀ṣiṣẹ́. Kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ọba mi ẹ̀mí rẹ̀ gùn kò ní gbìngbìn ti ra wà á jagbó àjàtọ̀ mo gbọ́ nínú ìtàn pé àwọn ọba mi wọ́n máa ń gùn lẹ́mìí wọ́n máa ń pẹ́ láyé wà á pẹ́ láyé ju wà tó ti pẹ́ láyé yìí lọ mo gbọ́ wípé tí ọba tó bá ti dórí àpèrè ìlú máa ń tutù ìlú àtutù lásìkò tiẹ̀ ju àwọn tó tún bọ̀ lẹ́yìn lọ mo gbọ́ wípé nínú ìlú yìí àwọn aláboyún àmọ́ abitibitire tẹ́lẹ̀ láti àkókò ìrọ̀ yóò tún máa tẹ̀síwájú ṣòwòṣòwò máa ń jèrè wọ́n sọ bẹ́ẹ̀ láti àkókò ìrọ̀ kábíyèsí ṣòwòṣòwò á máa jèrè nínú ìlú yìí èmi tómi ń bá yín sọ̀rọ̀ tí mo ń súré fún yín kábíyèsí ni pé èmi ni Olúwọfá ti Ìbàràpá méjèèjì tí mo sì jẹ́ ọmọ bíbí ìlú Ìgbòrà
tí mo tún wá jẹ́ bàbá ìjọ Ọ̀rúnmìlà Agbanọlà àkọ́kọ́ orú rẹ̀ ní ìlú Gbọ̀rà àti ní Ìbàràpá. Mo sọ bẹ́ẹ̀ wípé ẹ̀mí yín á gùn. Èyí tá a wá ṣe yìí ní agbára Olódùmarè, lágbára kọ́dá àṣẹ̀dá, lágbára aláàánú àbẹ̀mí àdẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Ipa ọdún bí ọdún kan ní ìjọ fún gbogbo wa. Bí a ṣe wá bí kábíyèsí ní agbára orí adé, lágbára ọrùn lẹ̀kẹ̀, gbogbo aládé lábàárí. Ìgbàkigbà tá à ń bá padà ní agbára Olódùmarè, àárín ẹ̀ á kó ire. Àbúrò ní ṣẹlẹ̀ sí wa o, ìlú gbogbo wa máa kọ àníbá láburú ńlé ní agbára Olódùmarè. Ọdún ìta wá yìí, gbogbo ìkánikálukú tó ń fẹ́ Olódùmarè á ṣe fún wa ní ọdún yìí. Láàrin á ṣe fún wa ní ọdún yìí. Ọ̀rúnmìlà Agbanọlà yóò ṣe fún wa ní ọdún yìí. Èṣù láàlú láàrin èèyàn ọkùnrin takuntakun yóò ṣe fún wa. Gbogbo arú ọmọ ilẹ̀, igbá ọmọ ilẹ̀ tí ẹnìkọ̀ọ̀kan wá ń pè, gbogbo nǹkan tá à ń bèrè lọ́wọ́ Olódùmarè, àwọn Olódùmarè ló sì máa ṣe fún wa. Yóò rí bẹ́ẹ̀ yẹn ṣe bẹ́ẹ̀, tó bá ti dáa kò ní bàjẹ́ o. Yóò rí bẹ́ẹ̀ yẹn ṣe bẹ́ẹ̀, ẹ̀là bọ́rú, ẹ̀là bọ́rù, ẹ̀là bọ́ ṣíṣẹ́. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Mo yíká ọ̀tún, mo yíká òsì fún kábíyèsí àti olórí. Adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ apẹ́ lọ́wọ́ olórí. Aṣàyà bàbá pẹ́ títí o. Wọ́n ní dálákàsán ọ̀dọ̀ àwọn eku ló dífá fẹ́ kú, dálákàsán ọ̀dọ̀ àwọn ẹyẹ ló dífá fẹ́ yẹ, dálákàsán ọ̀dọ̀ àwọn ẹran ló dífá fẹ́ rán, dálákàsán àwọn ẹja ló dífá fẹ́ jẹ. Dálákàsán ni mo sùn, ni mo sùn, ni mo jí. Dálákàsán ẹnìkan kì í rùkú wọlé eku. Dálákàsán ni mo sùn, ni mo sùn, ni mo jí. Dálákàsán ẹnìkan kì í rùkú wọlé ẹyẹ. Dálákàsán ni mo sùn, ni mo sùn, ni mo jí. Dálákàsán ẹnìkan kì í rùkú wọlé ẹja. Dálákàsán ni mo sùn, ni mo sùn, ni mo jí. Dálákàsán ẹnìkan kì í rùkú wọlé ẹran. Dálákàsán ni mo sùn, ni mo sùn, ni mo jí. Dálákàsán ikú olókun àsọdá ẹ kò ní jẹ́ kó ru òkú wọnú ìlú yìí o. Wọ́n ní ru òkú jáde o. Ìlú yà á rójú aráyè o. Àwa la wá bá yín lọ́dún, àwọn náà la tó máa bá yín lọ́dún tó ń bọ̀. Wàhálà ìdààmú òní dé bá lu yìí o. A máa lọ rí, a máa bọ́ rí o. Èmi tí mò ń wúre lọ́wọ́, èmi ni olóyè Jókòtífá Abíọ́lá Ṣọlágbadé Pópóọlá, apẹ̀tẹ̀ bíi president, apẹ̀tẹ̀ bíi àgbà president ICIR Ṣọlágbadé Pópóọlá àti yèyé olú ìjọ lójú ọlọ́wọ́ tẹ̀kù tẹ̀kúndé ẹ̀yìn alákùkọ. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Adé apẹ́ lórí o, bàtà apẹ́ lẹ́sẹ̀ o, ìrùkẹ̀rẹ̀ àjọkíní o. Gbó, tọ́, pẹ́ bí pẹ́pẹ́ ṣe ń pẹ́. Wá ní pẹ́pẹ́ ẹ̀yà o. Ìkọ̀kan nínú ẹ̀yà ara yín kò ní fi yín sílẹ̀ sáyé lọ o. Ẹyẹ lórí ẹ ṣe ẹ kú tọ́jú kábíyèsí o. Ẹ jèrè àwọn ọmọ yín o. Ní ṣubú dànù o. Ẹ ṣe gan-an ni o. Orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ni Ọ̀ṣúnlọ́lá Àìná Fífatifẹ́ Adéṣẹ̀yẹ Ìyálọ́ṣun. Ekiti, I'm from Ekiti, but Adó ni mo wà. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Bàbá gbó tọ́, àwọn àgbààgbà ti súre fún yín, ẹlẹ́dàá yín ò ní kọrin, ẹlẹ́dàá yín ò ní kàdúrà, àkèrè ò ní gbóná mọ́ yín nídìí o. Olórí àdúrà yín ó gbà o, onígbóná ò ní dàsáyé yín o. Gbogbo èso tó ti ara yín jáde pátá, igi àlọ́yè lọ́lọ́dùmarè ó ṣe é, olú ọmọ lọ́lọ́dùmarè ó ṣe é. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ni ìyá nífà ọjọ́ àwo Ifáyẹmí, tí mo jẹ́ ìyá nífà gbogbo Ìbàràpá lápapọ̀, ẹ̀là ìbọrú, ẹ̀là ìbọyì, ẹ̀là ìbọyì. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Bàbá inú mi dùn pé mo rí ilé ní ẹ ṣe ọjọ́ o. Àdúrà yá gbà, wọn ní irú òkú ọdún yìí, wọn ní irú òkú jáde ní agbára Ọlọ́run, wọn ní fòkú ọmọ kayé mọ́lé. Inú mi dùn, ẹ ṣe gan, ẹ kú tọ́jú Adó, ẹ kú tọ́jú wa o. Bẹ́ẹ̀ ṣe fẹ́ kí ìṣẹ̀ṣẹ̀ kó gòkè lẹ́kìtì, bẹ́ẹ̀ láyé rí ṣe máa gòkè náà láyé. Ẹni lógun pọ́njú, ìdààmú ní wọ̀ ní o, ìdààmú ní wọ àfihàn,
olórí mo kí yín o ẹ kú tọ́jú bàbá ẹni fọ bá gànà rè o ojú tẹ́fi ṣèwé ẹni fojú ọ̀sọ́kún bàbá mo kí yín o orúkọ ẹ̀mí tí mo ń sọ̀rọ̀ ẹni olóyè Sunday Adébáyọ̀ alága 90 Ekiti State. Healing the nation. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí ẹ kú tọ́jú wa. Inú wa dùn gan, a dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo pátípátí ẹ ṣe fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lóṣù tó kọjá, a dúpẹ́ lọ́wọ́ yín. Tá a bá ṣe ní lóore, a máa ń dúpẹ́ ní. A wá dúpẹ́ torí ká lè rí mi ìgbà sí. Kábíyèsí ẹ̀ ní fọwọ́mú ẹ̀ ní fẹsẹ̀ dún. Ìlú yìí á máa di ẹsìn fún yín. Ẹ ní rí wàhálà, ọkàn yẹn máa balẹ̀ sí. Olórí ẹ ṣe fún ẹkú sí ìtìlẹ́yìn wa. A dúpẹ́ o, ọkàn yẹn balẹ̀ o. Orúkọ tèmi tí mo sọ̀rọ̀ ní Fọláyẹmí Ayẹni, ìyálóde gbogbo àwọn Ekiti State. Àbúrò àbọ̀yẹ̀, kábíyèsí aláyé, mo kí yín o, adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ adọ́kíní, bàbá tí wá ní ọdọọdún ẹ̀yìn lánàá bá, ẹ̀yìn náà ẹ̀dẹ̀ máa rí wọn, olórí ẹ bá bàbá pẹ́ títí tí o, ìrètí ìfẹ́ tó yín lọ́wọ́, ọdọọdún là máa bá yín, torí ojú apẹ́ àwọlé alára, adífá fún wọn nílé alára, lọ́jọ́ tó ń sunkún ajé wọ́n ní kán má sunkún ajé mọ́ wọ́n ní ẹbọ nìkan ṣe wọ́n rúbọ tán dá lájé ẹ̀là kò sí bọ̀rọ̀ awo ọ̀nà òkè jèrè adúbá fún wọn lókè jèrè wọ́n sunkún àìbímọ wọ́n ní kán má sunkún àìbímọ mọ́ wọ́n ní ẹbọ nìkan ṣe wọ́n rúbọ tán dá lọ́mọ àìkú awo lèrè àwọn ọlọ́gọ̀tún ọmọ alàgbàwọ̀wọ̀ sọ́dún adúbá fún wọn ní ọmọ ọgọ̀tún wọ́n sunkún àìníre gbogbo wọ́n ní ká má sunkún àìníre gbogbo mọ́ wọ́n ní ẹbọ nìkan ṣe wọ́n rúbọ tọwọ́ doríre gbogbo ìjà àìkú awo lèrè kábíyèsí tó bá ti dàmọ́dún àátúríra wa àìkú awo lèrè níwòye àmọ́dún gbogbo wa tún péjú síbi ẹsẹ̀ wa pé àátúpèlé gbogbo eré tẹ̀ fẹ́ tó yín lọ́wọ́ ẹṣẹ́ gan ni adúpẹ́ èmi tí mò ń sọ̀rọ̀ yìí èmi ni ìyáwó Ifádùnsìn Adédayọ̀ ìyáwó Onífà ti Ekiti State èmi náà tún ni woman leader International Council for Ifa Religion èmi náà tún ni olùdásílẹ̀ ìgbésùn onísìn Ifá and Orisha Temple abọ́wọ́ àgbọ̀rọ̀. mo sọ lákọ̀ọ́kọ́ wípé a wá ní ọ̀nà jíjìn rere nínú Nàìjíríà a tún wá ní àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn